máyì kúrò níbẹ̀ rárá. rédíò Sport FM ni o, ẹ má ṣe yí kúrò níbẹ̀ rárá. òun gangan ni ẹ má gbọ́. ẹ má ṣe yí kúrò níbẹ̀ rárá. ẹ má gbọ́ ètò Eletiọfẹ Ambassador ni o. tó ǹjẹ́ wọ́n ní ká kọ́ ọmọ wa kó lè fún wa nísìnyí nínú ayé tá a wọ̀ yìí. wọ́n wà pé tẹ̀ náà fàní tẹ̀tí ń bẹ létí gbọ́ tó jẹ́ pé ẹ̀yin náà ti wà pẹ̀lú wa báyìí àti ní ọ̀jọ̀gbọ́n níkàlẹ̀ tó jẹ́ pé wọ́n bá wa sọ̀rọ̀ lórí ọmọ yìí náà ni wọ́n sì bá wa sọ̀rọ̀ lórí wípé ọ̀nà wọn la lè gbà tọ́ ọmọ wa tá a lè fi jèrè ọmọ. ẹ bá ń dìmú dáadáa, ọ̀nà wọn la lè gbà tá a lè fi tọ́mọ tá a lè fi jèrè ọmọ wa. iná ni àkọlé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ ní ọjọ́ tòní. a máa fi àsìkò yìí a máa fi kí àwọn bàbá wa Sheik Imam YUNUS agbẹ̀gilówó láti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti balẹ̀ sí ìlú Togo yìí. ó sì dá mi lójú pé gbogbo pátápátá lájọ náǹfààní láti gbọ́ ẹ̀kọ́ ẹyọ kan ní méjì ní, ṣùgbọ́n ó dá mi lójú pé ẹ̀ ní gbọ́ kínú yóò mọ́ dùn. Ọlọ́run bá láàánú yóò ṣe ní àgbọ́yé fún gbogbo wa. ìmọ̀ fi àsìkò yìí ìmọ̀ fi sálámù sí àwọn ìmáàmù wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. tó ńgbà tá a ti sálámù sí àwọn àfáà wa ẹ jẹ́ ká fi lè kí àwọn àfáà káàbọ̀. Alfawa Imam wa YUNUS agbẹ̀gilówó ọ̀nà ẹ̀ má bẹ̀rù ẹ̀ má fòyà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run tó ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ wa rìnrìn àjò. báwo la ṣe lè mójútó àwọn ọmọ wa tá a lè fi jèrè wọn, báwo la ṣe lè tọ́jú àwọn ọmọ wa tá a lè fi jèrè wọn. Bismillah. Alhamdulillah wa salatu wa salam ala asrafu sayyidina Muhammad abibillah imam al-anbiya wa ali wa sahbi wa tibayin wa sallam taslima kaseera amin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka anta 'alamul ghuyub. Qala rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Ada ọpẹ́ fún Ọlọ́run, àfihàn fún adéwálé ànábì wa Muhammad ọba tó ṣẹ́wà kù di ọjọ́ tìní tó gbà wá láàyè nínú ètò. ní àkọ́kọ́ akíra wa lórí ìkànnì yìí, ìkànnì alárùbákà tí a mọ̀ sí Sport FM 91.9 kọ́lọ́mọ jẹ́ kó bàjẹ́ láéláé. olóòtú ètò wa ti ní àwọn náà ní bàbá wa Sheik wa Alhaji wa Muhammadu Sọ́ọ̀lì Eletiọfẹ Ambassador kọ́lọ́mọ jẹ́ ó dàrú fún yín. iléeṣẹ́ yóò ní jóná kò sì ní bàjẹ́ lọ́la ànábì wa Muhammad wala masha Allah la quwwata illa billahil azim. naam ní ìtẹ̀síwájú nínú kágbéra wárìn nínú tarbiyatul awlad, báwo la ṣe tọ́ ọmọ tí ọmọ fi yàn tí fi yanjú tí fi ṣe tọ́ka ní àwùjọ pé ọmọ mi lélẹ́yìí. làwọn wákà mọ́ fi sọ pé sọmọ mi lọ́mọ, sọmọ mi lọ́mọ, sọmọ mi lọ́mọ, sọmọ mi lọ́mọ, síbẹ̀ nìkan ló bí Muhammadu sọmọ mi lọ́mọ rere. kọ́lọ́n dáhùn kó ṣe àwọn ọmọ wa lọ́mọ gidi, ọmọ àlùbáríkà. báwo ni ọmọ ṣe jẹ́ ọmọ gidi tí ṣe jẹ́ ọmọ alálùbáríkà? níbo ló ti bẹ̀rẹ̀? nígbà tí ìpìlẹ̀ ọba da, tí nǹkan táwọn àna mójútó òkè, báwo lòkè sì fẹ́ dúró dáadáa? ìpìlẹ̀ ló yẹ ká kíyèsí. láti bí ìpìlẹ̀ lọ́mọ ṣe máa jẹ́ ọmọ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní nígbà tó bá ń pè lò àti fẹ́ bí ọmọ ńwọ lọ́kùnrin àti lóbìnrin, àkọ́kọ́ ni pé kí ọkùnrin ó wá obìnrin tó da tó yẹjú, adé yẹjú obìnrin tó ṣe gbé hàn láwùjọ, obìnrin tó lẹ́kọ̀ọ́ lé tó tún lẹ́kọ̀ọ́ ta tó lẹ́sìn ọ̀yẹ̀kọ̀ wà. bẹ́ẹ̀ lóbìnrin náà bọ́dọ̀ wá ọkùnrin tó yẹjú. àyíkẹ́ pé wọ́n fún mi ní mo gbà á, nígbẹ̀yìn yóò padà wá bí ọmọ burúkú. ọmọ rẹ̀ tá a bá fẹ́ bí, ìpìlẹ̀ náà ni pé ká wá ìyá tó dára. ìyá tó dára Kùránì Kárìmù ti wí, ó ló dàbí oko tá a fẹ́ gbìn nǹkan sí, oko tẹ́ kọlẹ̀ tẹ́ fẹ́ gbìn nǹkan sí, ẹ bọ́dọ̀ wá ilẹ̀ tó lọ́ràá.
ilẹ̀ alárùbáríkà lẹ́wà tẹ́ bá lọ lo ilẹ̀ òkú tẹ́ bá gbìn nǹkan sí ohun tí ọjà dé ń bẹ ò ní da ṣùgbọ́n tẹ́ bá wo ilẹ̀ ọlọ́ra tó da tó lálàáfíà tí ẹ bá gbìn nǹkan sí orí ilẹ̀ náà ohun tí ó tibẹ̀ jáde yóò da wọ́n wá fi obìnrin tó pé obìnrin ló lọ́mọ jù wàláhì billahi rabbil azim gbogbo ẹ̀dá títí ẹ bá ń dára lọ́jọ́ tìní yìí tí ń dùn tí ń dán fún kó kí ìyá tó bí kó dúpẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ nígbà mẹ́ta lẹ́yìn ìgbà ni yóò dúpẹ́ lọ́dọ̀ bàbá tó bí Allahu akbar nítorí pé nípìnlẹ̀ tí obìnrin bá ti lọ sí gba wọ́n gbé tí ẹ gbé wọ́n chance obìnrin ọmọ tí obìnrin náà bí ọmọ tí ò dáa ni ṣùgbọ́n tí ẹ bá gbé obìnrin tó dáa tó ti lé eré dá jáde tẹ́ni eré bí tó sì ní odidi ẹ̀sìn lọ́wọ́ wàláhì billahi rabbil azim ọmọ tí yóò bí ọmọ àlùbáríkà ni ìgbé ayé ọmọ èdè nìyẹn ń bẹ̀rẹ̀ sí bàjẹ́ látọ̀dọ̀ obìnrin nítorí pé gbogbo àwọ̀ ti ayé ta wá látara obìnrin Allahu akbar kákí àwọn òbí wa wọ́n fi àpèjúwe obìnrin rere àtobìnrin bú àwọn onímọ̀ àwọn onílàákàyè wọ́n mú wá gẹ́gẹ́ bí àpèjúwe pé ká fi wé ilẹ̀ téèyàn máa gbìn nǹkan sí bí kéèyàn lọ gbìn nǹkan sórí táìsì àtẹni tó lè gbìn nǹkan sílẹ̀ ààtàn tí wọ́n da ìdọ̀tí sí bí obìnrin bá ṣe fara da ìdọ̀tí àti ẹ̀gbin sí nílé ọkọ bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ ó sì yanjú ẹ wá wo ká wá mú ìgbàdo ká lọ gbìn sórí táìsì tá a lọ da ilẹ̀ dú sí kódà ká mọ bomi wọn ní gbogbo ìgbà èso wo ló fẹ́ fún wa ẹ wá wo bí tí wọ́n bá ń da ẹ̀gbin sí tí wọ́n ń da dọ̀tí sí tí wọ́n ń da gbogbo ẹ̀ sí ẹ wo tá a bá lọ gbìn ìgbàdo síbẹ̀ ẹ wo bí ó ṣe jáde yóò dúdú yóò dùn wò yóò gbóra ọmọ rẹ̀ yóò gbóra ẹni tó gbìn gan ẹnu rẹ̀ ó dùn bẹ́ẹ̀ ni obìnrin tó bá fara da ìwọ̀sí bóbìnrin ó bá fara da ìwọ̀sí nílé ọkọ tó bá lóun ó bímọ rí ọ̀rọ̀ ni o nítorí pé níbi ìgbésí ayé ọmọ tí mọ́ ń bàjẹ́ níbi àtọ̀láàkì ni níbi kápínyà kọkọ àtìyàwó pínyà ìmọ̀ sọmọdún lórí ibú lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run dá kọ́mọ̀ sí àwọn ọmọ wa lọ́mọ burúkú gbogbo àwa náà tá à ń dúpẹ́ dọ̀ ọlọ́run kọ́lọ́n mọ́ jẹ́ kí ọpẹ́ owó dópin lójijì nítorí pé tí ó bá ti kú kò lè sọ pé báyìí ni ìrìn àjò mi sì gbé náà ká tẹ̀síwájú nínú ètò nígbà tí obìnrin bá ti wà nínú oyún ó ti wà nínú tọ́mọ o tóbìnrin bá ti wà nínú oyún ó ti wà nínú pé ń tọ́ ọmọ obìnrin tó wà nínú oyún kí la fẹ́ kó jìnà sí kí la fẹ́ kó ní ó yẹ kó lọ ní nǹkan mẹ́ta tó bá ní nǹkan mẹ́ta ọmọ tí ó bí sáyé yóò dáa lásìkò tẹ́ bá fẹ́ sun ọmọ tẹ́ bá fẹ́ kọ́mọ yóò ya èèyàn obìnrin tó bá wà nínú oyún ọbọ̀lọ̀ jẹ́ àsídìkù ọbọ̀lọ̀ jẹ́ olódodo kìí ṣe pé mo fẹ́ fọṣọ ọkọ mi mo bá owó lápò ọkọ mi mo kó sápò ọwọ́ àánú oyún ń jalè kò sún tó fẹ́ bí nínú ọmọ tí ò ní ya olè ọmọ yẹn ya ọ̀fọ́n débi gólí ni yọ ọmọ lémú gan tó bá dáàrin jà wọ́n dá a mọ̀ ọlọ́mọ ya ọmọ wa lólè àsídìkù obìnrin tó wà nínú oyún ọbọ̀lọ̀ sọ́ra ọbọ̀lọ̀ jẹ́ olódodo sọ́kọ ẹ̀ òdodo lè yẹn wọ́n fi lóyún èèyàn ọbọ̀lọ̀ gbé ọmọ ọba fọ́sùn tó bá padà ya ọmọ àlè lọ́mọ yẹn ọjà yóò padà dá lérú ìgbé ayé ọmọ ni yóò padà wá bàjẹ́ láàfin dákọ̀ yín ìyá wa ẹ dákun ẹ mọ tẹ̀lé wa ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín èkejì wà lè hímán ẹ̀mí ìgbàgbọ́ bọ̀lọ̀ wà fún yín kì í sí gbogbo gbà ní nǹkan mọ́ ń dùn tó bá kù díẹ̀ káàtó lọ́wọ́ bá lè yẹn mọ́ sí pé nínú oyún lóbìnrin mi mọ́ ráyè pé wọ́n ní àṣẹ mọ́ ṣẹlẹ̀ nínú oyún sóbìnrin yóò máa gbé ọkọ sí pé bí sí ń gbé ọkọ rẹ̀ sí pé yẹn yóò mọ báǹsì lórí ọmọ láti jèrè ọmọ yóò nira Allahu akbar ẹ̀ẹ́kẹta òun náà ni wàlá amala sọ̀ọ́líà ìwà dáadáa sí gbogbo yẹn obìnrin tó bá wà nínú oyún ọbọ̀lọ́mọ sí sàárà dáadáa yóò mọ hùwà rí yẹ́rì nǹkan mẹ́ta yẹn tóbìnrin bá ti lè ní nínú oyún lágbára ògo Ọlọ́run ọmọ tí ó bí ọmọ rí ni ní kété tí obìnrin bá wà nínú oyún oṣù mẹ́sàn-án nìyẹn omi ìmọ̀ ojú bẹ́ẹ̀ lọ yẹfàlù máa ń yàṣà ohun tó bá wù Ọlọ́run ní máa ń ṣe ó lè jẹ́ méje níbòmíì ó lè jẹ́ mẹ́jọ níbòmíì ó lè jẹ́ mẹ́sàn-án níbòmíì ó lè jẹ́ mọ́kànlá ń jẹ́ méjìlá ọlọ́dún kan ń bẹ ọlọ́mọdé ariwo ilé yẹn ọlọ́dún méjì ń bẹ mẹ́ta ń bẹ ọlọ́mọdé ariwo ilé yẹn Ọlọ́run làwa ń bẹ ilé yẹn gbogbo àwọn tó ń wà nínú oyún ìkúnlẹ̀ wọn Ọlọ́run jẹ́ rọrùn lágbára ògo Ọlọ́run gbogbo àwọn tó ń rọbí lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run jẹ́ ọjà sírọ̀nù fún wọn wala masha Allah la quwwata illa billah naam tí obìnrin bá wá ti wá ní afẹ́rẹ́ pé ó fẹ́ kúnlẹ̀ yóò bímọ kọ́mọ jẹ́ ẹni tí ọmọ ṣe pé o àdúrà náà ni kọ́ máa ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tọkọ rẹ̀ sí ọ ẹlòmíràn sọ pé njọ́ ọ̀kúnlẹ̀ njọ́ náà ní gbé ọkọ mi sí pé yóò báǹsì lórí ọmọ tó o bá ti ń ṣépè fọkọ ní báyìí wọ́n ṣe àìpè yẹn ni ìlàjì ọ̀bọ sórí ọmọ ìlàjì ọ̀bọ sórí ọkọ tó gbé sí pé ọlọ́mọ sì wá lé yẹn bẹ́ẹ̀ nígbà tí obìnrin bá ti wà lórí ìkúnlẹ̀ kọ́sọ̀ láyọ̀ láàmú ọ̀làdùà nítorí pé tarbiyat laulad náà ní gbogbo nǹkan tá à ń wí o àti ń tọ́mọ lọ́wọ́
ó wá sọ láyọ̀ orí ọmọ gbàrà tọmọ ní bá ti ń bọ́lẹ̀ pẹ̀lú alhamdulillah nítorí pé ẹ̀mí ìyá ọ lọ ẹ̀mí ìyá ọ kọ́kọ́ kúrò níbi tó wà wọ́n shift ẹ̀mí ìyá yẹn fọmọ tọmọ yẹn bá ti ń ké wọ́n dẹ̀mí ìyá padà gbogbo ẹ̀yin ìyá wa Ọlọ́run jẹ́ jèrè gbogbo wa Ọlọ́run jẹ́ kẹ́ jèrè ọmọ ẹ̀ ní fojú sunkún ọmọ lọ́jọ́ alẹ́ lọ́la masha Allah la quwwata illa billah tí ọmọ bá wá tí wọ́n ń délé ayé àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé nǹkan àkọ́kọ́ tí wọ́n bá ti tọ́jú ọmọ tán omi kan bẹ nínú ọyún obìnrin omi àkọ́kọ́ tí ó kọ́kọ́ jáde ńbẹ̀ ẹ dákun ẹ mọ̀ jẹ́ lose opportunity ni wọ́n máa sọ pé omi ìdọ̀tí ni kì í sì dọ̀tí o omi iye ni omi làákàyè lómi yẹn jẹ́ ẹ dákun ẹ jẹ́ kí ọmọ kọ́kọ́ fa ọmú àkọ́kọ́ yẹn kọ́kọ́ jẹ́ kí ọmọ mu ọmú àkọ́kọ́ tẹ́ ẹ mọ́ fún dànù yẹn ẹ mọ́ fún dànù mọ́ ilé àmì lọ jẹ́ fún ọmọ ìmọ̀ jẹ́ kí iye ọmọ sín ẹ dákun ẹ fún ní ọyàn yẹn mu tó bá ti wá mú ètò yòókù tẹ́ ẹ bá ti ń bá lọ ẹ mọ́ bàǹso lábẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lábẹ́ bẹ́ẹ̀ tá a bá ní káyàn nílẹ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yóò gbà alákòókò ọwọ́ ajá sí ni pé ọmọ ti dáyé àti ń tọ́jú ọmọ lọ ẹ gbé ọmọ síbi tọ́ lọ́wọ́ dìde bọ́lọ̀ bá ti bù ọ́ láti ní kó fi tọ́jú ọmọ rẹ kó fi kẹ́ ọmọ rẹ Allahu Akbar bẹ́tẹ̀ akẹ́bàjẹ́ ni ọ̀dà ìyá bímọ kọ̀ọ̀kan ká lọ gbọ́ ẹ mọ̀ jẹ́ kí á kẹ́ ọmọ wa ní akẹ́bàjẹ́ tọmọ bá wá tí wọ́n ń gbéra tí bá ti wá mú ọyùn Allahu Akbar ibi tíṣẹ́ wà lélẹ́yìí o fíyà àmáìn wọ́n ní ọdún méjì ní ká fi fún ọmọ lọ́yún gbáko àwọn onímọ̀ níbò míì wọ́n ní ọdún kan àbọ̀ ẹ dákun ẹ̀yin ìyá bímọ wọ́n náà béèrè lọ́wọ́ ara rẹ títí ń gbọ́ mi báwo ló ṣe fún ọmọ rẹ lọ́yún omi ń bẹ oṣù 9 ni yóò sọ pé ó ti tó mọ́ jẹ mi pa kò fẹ́ kọ́yàn wálẹ̀ la ilaha illallah kò fẹ́ kó wálẹ̀ Allahu Akbar àsìkò tó ọyàn wúlò ló ń gbé pamọ́ àsìkò tí ò wúlò ló ń ṣe bó ṣe fẹ́ Ọlọ́run dáhùn kó ṣàánú àsìkò tọ́yàn wúlò jù fóbìnrin òun náà lásìkò tó bá bímọ tóbìnrin bá ń bẹ ń di ayé ọmọ tọ́jú ọyàn rẹ̀ gbogbo nǹkan yẹn ọmọ fi kọ́fà rẹ̀ ó wúlò ń gbà yẹn fọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi ọ ṣùgbọ́n nígbà tí ọba ti ń bímọ ọmọ ló ní wal akhiratu khairun laka minal ula ìgbádùn kẹ́yìn yẹn ọmọ ló ní ẹ fún ọmọ yẹn lọ́yùn dáadáa nígbà tá a bá fẹ́ fún ọmọ lọ́yùn èyí náà ní ẹ̀kọ́ kì í jẹ́ pé akẹ́kẹ́ ọmọ lọ́yùn mọ́lẹ̀ àmọ́ fún lọ́yùn gbogbo nǹkan ló nídìí ẹ̀kọ́ tí a bá fẹ́ fún ọmọ lọ́yùn ìyá mi ti ń gbọ́ mi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi etí yín ò ní di lágbára ògùn Ọlọ́run àánú Ọlọ́run sì lè yín bá tẹ́ ẹ bá fẹ́ fún ọmọ yín lọ́yùn ẹ fọ ọyùn yẹn kó mọ́ ẹ fọ ọ́nù kó mọ́ ẹgbẹ́ ọwọ́ ọ̀tún lẹ́ ti bẹ̀rẹ̀ Ọlọ́run ò fẹ́ dọ̀tí o inna Allaha ta'ala tayyib la yaqbalu illa tayyiba Ọlọ́run ọba ó ní ọba tó mọ́ ni mí mi sì ní gbàùn tí ọmọ lọ́wọ́ yín àfi ohun tó mọ́ ẹ yáa rí pé ẹ wà nínú ọmọ tó tó ìyá bímọ mọ́ tọ́jú ọmọ rẹ pẹ̀lú dọ̀tí kọ́ ọmọ lọ dá ìsàn burúkú sí ọmọ yẹn lára tẹ́ pé lọ́jọ́ iwájú òun ní ọmọ rẹ ẹ dákun ẹ̀yin ìyá wa iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín tó pọ̀ nípa ìtọ́mọ tẹ́ bá wá fún ọmọ yẹn lọ́yàn tẹ́ bá fẹ́ fún lọ́yàn pẹ̀lú bísímìláì lẹ́sìn gbé ọmọ náà ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ni ẹ kọ́ mọ́ fún protein ló wà níbi ẹgbẹ́ ọyàn ẹgbẹ́ ọwọ́ ọ̀tún yín protein mélòó bọ́ǹfìtà àti àwọn kankan tí wọ́n ṣe ara lóge dáadáa tí wọ́n fún ara ní okun òun ló wà lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún yín òun ní kẹ́kọ̀ọ́ fún ọmọ mu ẹ fún mu kó yó dáadáa tẹ́ bá wá fún ní ẹgbẹ́ ọwọ́ ọ̀tún mọ́ tó bá yá ẹ rí pé tí ẹ bá mu tíì òǹgbẹ kí wọ́n ra gbẹ̀yìn tí ẹ bá mu tíì mílò bọ́ǹfìtà èyí yóò tó lè jẹ́ tíì òǹgbẹ ọ̀rara wá òǹgbẹ ọ̀gbẹ ọmọ yẹn sẹ́rí ọyàn ẹgbẹ́ àlàáfíà yẹn òun wà fún gẹ́gẹ́ bíi kéèyàn jẹun tẹ́ kéèyàn amúmile. ìwọ ìyá tó ń fún ọmọ ní ọyàn ẹgbẹ́ kan tó fún lẹ́gbẹ́ kejì ò nítumọ̀ òun fìyà jẹ ọmọ ni ọmọ ò lè sọ ṣùgbọ́n yọ ọmọ nínú ara pé ìyá yìí ń dá mi lóró díẹ̀díẹ̀ òǹgbẹ ọmọ ọgbẹ́ lẹ́yìn ìgbà lẹ́wà dá ọyàn yẹn padà sẹ́gbẹ́ ọwọ́ àlàáfíà yín ẹ wàá fún yẹn náà pẹ̀lú bísímìlà ẹ fún mọ́ kò dáa kí abiyamọ yára mọ́ fún ọmọ rẹ̀ ní ọyàn ẹgbẹ́ àlàáfíà kò dáa ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ló kọ́kọ́ dáa jù kẹ́ mọ́ fi fún ọmọ ibẹ̀ ló ń jẹ́ wà Ànábì wa Muhammad náà ni ẹ mọ́ bẹ̀rẹ̀ nǹkan yín pẹ̀lú ẹgbẹ́ ọwọ́ ọ̀tún Ànábì sọ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ jẹun ẹ bẹ̀rẹ̀ sí ibù lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún naam ká tẹ̀síwájú nínú ètò wa Ọlọ́run ní jẹ́ kí nǹkan ní ó bàjẹ́ àmín tá a bá wá fún ọmọ lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún tó bá wá padà wá yá tí tọmọ ọba tí mọ béèrè oúnjẹ ẹjọ́ ẹ mọ́ tí fún lọ́yàn
tọmọ ọba ti mọ ké Ànábì ní ẹ jẹ́ kọ́mọ yín ó ké tọmọ bá ké ó ń béèrè oúnjẹ nìyẹn làákàyè rẹ̀ ó wà open nígbà yẹn yóò wà ní sísín sílẹ̀ tẹ́ bá wà fún lọ́yùn yẹn yóò jẹ́ kí làákàyè yóò lè dọ́gba jálẹ̀ ṣùgbọ́n kọ́mọ ẹ wo àwa èèyàn náà tá a bá ń jẹun léra wọn ń tọ́ wọn ò ní ní làákàyè. wàláhì yóò kọ́ mọ́ sùn ni. yóò kẹ́ mọ́ sùn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni mo ti yú ọ̀pọ̀ jù yóò máa yí káàkiri. àrùn wa níyìn. ayé ọmọ àrọ́ máa bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa yẹn tí ó bá ti béèrè ọyùn ẹ mọ̀jà fún ṣùgbọ́n tó bá ti béèrè ọyùn ẹ jẹ́ ká fún ní ọyùn pẹ̀lú bísímìláì ní ká ti fún. náà wọ́n ní tí ọmọ bá ń sòjòjò díẹ̀ tí bá ń sòjòjò yẹn jásí ni pé tí bá ń rẹ ọmọ díẹ̀ tó bá rẹ̀ pé ọmọ mi fẹ́ gbóná ó sick wọ́n ní ẹ̀gbẹ́ ọwọ́ àlàáfíà ní kẹ́ fún kọ́pọ̀ sùmùkà tó lè fún ní ẹ̀gbẹ́ ọwọ́ àlàáfíà yẹn nítorí pé èròjà tí ń bẹ bí ọyùn ẹ̀gbẹ́ ọwọ́ àlàáfíà ìwòsàn lọ́pọ̀ ńbẹ ìwòsàn ẹ̀hún lọ́pọ̀ ńbẹ ẹ wá kọ fún lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún díẹ̀ ẹ wá dá padà sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àlàáfíà rẹ̀ yóò mọ jẹ́ àlàáfíà fún ọmọ àlàáfíà ò ní pé ẹ dé ara ọmọ náà ẹ mọ wo àwọn ya ọjọ́ òun àná tára ọmọ ọba yá oògùn tí wọ́n bá fún ọmọ lò tí ọba ti tó lóògùn ìyá yẹn ní ọmọ lò Ọlọ́run máa lọ produce rẹ̀ síbi ọyùn ẹ̀gbẹ́ ọwọ́ àlàáfíà rẹ̀ yẹn ẹ̀gbẹ́ ọwọ́ òsì rẹ̀ mashallah ká tẹ̀síwájú ẹ dákun nígbà tí ọmọ bá mú ọyàn ibi tá a dé yìí àsìkò tí ìyá ní ìdí àdúrà tọmọ náà ní ìdí àdúrà sí òbí sí ọmọ lélẹ́yìí ẹ fura sí kẹ́ kíyèsí ẹ ìyá bímọ tẹ́ ẹ bá ń fún ọmọ lọ́yùn ẹ mọ̀ bá wọn dá sáà mọ́ jẹ́mí pa o gbogbo òwò tó bá ń fún ọmọ lọ́yùn tọmọ bá mú ọyùn yóò mú ọwọ́ kan yóò mọ̀ fi ra ọ nígbàyà tàbí kó mọ̀ fi pa ọ ní ẹ̀kẹ́ tàbí kó mọ̀ kì í bọ̀ ẹni mú ọ fẹ́ wo bó ṣe láfaradà sí fóun tó bá dọjọ́ alẹ́ tiẹ̀ náà kó lè láfaradà fún wọn náà gbogbo òbí tí ó bá ti fàyè lẹ̀ fọmọ díẹ̀ Allahu Akbar ọmọ náà ò ní fàyè lẹ̀ fún lọ́jọ́ alẹ́ kama tamal tujisa wa kama tẹ̀dínú tó dáàn bí ẹ̀hún tẹ̀yìn bá ṣe lè yàn ọgbà ẹ máa bá wa ká lọ ẹ dákun ẹ mọ lu ọmọ nígbà tẹ́ ẹ máa ń fún ní ọyàn ọmọ wojú yín ẹ mọ fura sí ọmọ yóò mọ wọ ẹyin ju ìyá rẹ̀ ìyá tí máa ń fún ọmọ lọ́yàn lásìkò tó yẹ kó fún dáadáa yóò mọ kọra mọ́ lásìkò tí ò kanra mọ́ tó farabalẹ̀ ìyá tó bá farabalẹ̀ tó fún ọmọ rẹ̀ lọ́yàn tí ń wojú ọmọ rẹ̀ àsìkò tí òbí bá ń fún ọmọ lọ́yàn Ànábì ní istijaba ni àsìkò gbígbà àdúrà ni tóbi bá ń fún ọmọ rẹ̀ lọ́yàn lọ́wọ́ àdúrà tí bá ń sèpá ọmọ mi ó ṣoríire o ológo ńlá lọ jẹ́ láyé wọn ní gbogbo rẹ̀ lò tọ́wọ́ ń gbìyànjú sàdúrà fọmọ la ilaha illallah wọn ní kò sóhun tí ó di àdúrà yẹn lọ́wọ́ tààràtà yóò mọ bọ́ sínú iyì ọmọ yẹn ni yóò sì mọ tún àlámọ̀rẹ́ ọmọ yẹn sí lẹ́ẹ̀kan náà bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ àsìkò tí wọ́n tọ́ yẹ kó fún ọmọ lọ́yìn kó sàdúrà fún ọmọ yẹn àsìkò yẹn ni wọ́n ń ṣépè ó lè mọ jẹ́ pé ọmọ ló ń ṣépè ọmọ ọlọ́mọ kẹ́tí ń lọ ló ń ṣépè fún ọmọ olórí ibú yìí yóò máa reflex lára ọmọ tiẹ̀ gangan tó ń fún lọ́yìn. ẹlòmíì tiẹ̀ mọ̀ ń wo tẹlifíṣàn gbà wọn. bẹ́ẹ̀ ni ẹlòmíì máa tẹ pọ̀tábù kò sí ohun tó ń kákun wọn máa ń ṣe. kò ní pe àkíyèsí ẹ̀ síbi ọyàn tí ń fọmọ. wàláì bó ṣe gbé nìyẹn ṣé omi tọ́ náà tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ lásìkò tọ́mọ bá mú ọyàn yẹn tí ń fọwọ́ ra ìyá rẹ̀ nígbàyà ọmọ máa sọ gbólóhùn kan pé wàlẹ̀ omi kò lò fadélé wáyà khairu lè òmò àti amalati ní àrídọ̀ àti ní ìyàrú wa àyàtì àtùmádọ́ òsàmáì kánòjúmù sàtíyàtì lákùnmàmá ìṣòhóbi wàdùn àwọn fi sọ́láàtì kí lọ mọ́ wípé wà lè omi kò lè fadélé ìyá mi ó farabalẹ̀ fún mi ń fa ọmú nígbàyà rẹ̀ kò lè fadélé gbogbo ọlákọ́mọ jẹ́ ti ìyá mi wọ́n yà làkàìrò ummuhati gbogbo oore tí mo bá ní ní fi tọ́jú ìyá yìí gbogbo oore ó sì mọ jẹ́ ti wọ̀ ìyá yìí ama láti ní àdìdọ̀ àti ní wàlá olóyún mi ọ̀fara ní mi nínú oyún ama láti ní àdìdọ̀ àti ní olóyún mi ọ̀sọ̀míkà láyọ̀ àtàláfíà àdìdọ̀ àti ní òótọ́ à ń fún mi lọ́yún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyàróhì wàyà àtú gbọ́mọ tó ṣe fún mi ìyá mi o ọmọ ní ọmọ ṣe bìbí rẹ̀ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ mọ́mọ́ tó ṣe fún mi ìsìnjọ́ fún ìyá mi ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún mi nígbà tó fẹ́ bí mi ó donate ẹ̀mí rẹ̀ nítorí tèmi ama láti nà dán ìyàróhì wàyà àti ó fẹ̀mí rẹ̀ lélẹ̀ torí ẹ̀mí tèmi kó lè wáyé Allahu Akbar àtùmádà ọ̀sàmà gbogbo tí ń bẹ́ ń sáma mo ké pé ọ́ ọmọ ní ọmọ sọ bẹ́ẹ̀ gbogbo tí ń bẹ́ ń lẹ̀ mo ké pé ọ́ wọ́n bá mi sìkẹ́sìkẹ́ fún yá mi
ọmọ wa ṣàdúà lọ títí bẹ́ẹ̀ wà dùn á ò fi sọ́láàtì ó ní ìyá mi fọkànbalẹ̀ ibi ìrun yìí mo ṣàdúà fún nígbà tí mi náà bá ti gbó tí mo bá yé èèyàn tẹ́yìn mo ṣàdúà fún gbogbo àwọn tẹ́ bá rí tí ń da fún lẹ́nì ìyá wọn gbìyànjú ni rí ohun tá a fi ń da akọ ẹ̀yìn ìyá wọn lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ní ayé sahabati ya Rasulullah man ó sọ̀rọ̀ sahabati ta ni kí n ṣe dáadáa fún jù inú ìyá mi àti bàbá mi ànábì wa Muhammad ní umuka tọ́jú ìyá rẹ̀ wọ́n tún ní man ànábì ní umuka wọ́n tún béèrè ànábì ní umuka lẹ́yìn gbà ni wọ́n á béèrè lẹ́ẹ̀kan rẹ̀ ànábì ní summa abuka tọ́jú bàbá rẹ̀ wo ìyá ni ìpilẹ̀ṣẹ̀ ìgbésí ayé ọmọ o ká wá tẹ̀síwájú ẹ̀yin ìyá wa tẹ́ bá fẹ́ fún ọmọ lọ́yún níta ẹ̀mọ́ kọ́fà o ọmọ tí ẹ bá ń yọ ọmú kalẹ̀ níta tẹ́ ń fún ọmọ lọ́yún láì kọ́fà ẹ mọ́ fi àṣà yín wí àṣà aláṣà ń pé kẹ́ ẹ máa daṣọ bo ẹ mọ́ kọ́fà ẹ mọ́ fi aṣọ ẹ mọ́ da aṣọ bo ọmú yín ẹ wọ ìjáàbù kẹ́ ẹ wọ̀ kẹ́ wá mọ́ fún ọmọ ní ọyún ní abẹ́ ìjáàbù tẹ́ ẹ bá lò jáàbù ẹ wá nǹkan kankan ẹ dáàbò bí ọmú yẹn kọ́mọ jẹ́ pé yọ wà tá wọ́n ní ọmọ tẹ́ ẹ bá ń fún ní ọyàn níwájú ta gbangba tẹ́ ẹ kọ́fà ọyàn yẹn ọmọ yẹn ò ní tìjú kò ní tìjú ìyá kò ní tìjú bàbá bírú ọmọ náà bá ń jà alájàngbèlà ní ọ̀jẹ̀ Ọlọ́run dáhùn kó ṣàánú wa gbogbo ẹ̀yin ya wa tẹ́ ń gbọ́ wá ń lé ẹ dákun ìtorí tọ́lọ́hún ọyàn yẹn ó ṣe kókó ó ṣe pàtàkì fọ́mọ ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú ká fura sí ká kíyèsí ká fún ọmọ lọ́yàn ní bó ṣe dáa ká sì rí pé aláàlí là ń jẹ nígbà tá a bá ń fún ọmọ lọ́yàn ká mọ̀ mọ́ mú oúnjẹ tí ó jẹ́ ti haram ká mọ̀ mọ́ fi tọ́jú ọmọ ohun tó jẹ́ aláàlí tó jẹ́ ẹ̀tọ́ tí Ọlọ́run fẹ́ tánẹ́bí fẹ́ òun ní ká fi tọ́jú ọmọ mo fi Ọlọ́run bá búra gẹ́gẹ́ bí ànẹ́bí sì lé kalẹ̀ yìí tá a bá fọ́lò rẹ̀ tá a tẹ̀lé wàláhì tọmọ yìí bá ti ń dàgbà báyìí iyì ọmọ sí fọmọ yẹn yóò ní làákàyè yóò gbọ́n sásá tó bá lọ ilé ẹ̀kọ́ kò nídìí ká ẹ mọ́ lògùn sọ yìí fún irú ọmọ bẹ́ẹ̀ ẹ̀rín ní ọmọ gbé pàdé yín ní gbogbo gbà kò sì ní gbẹ́kún pàdé yín rí ọmọ tí a bá bí nínú tọmọ òun náà ní ká pa ẹran ẹṣú ní ọmọ nínú tọmọ òun ní ká pa ẹran ẹṣú ní ọmọ ẹran ẹṣú náà yẹn ó ṣe kókó nínú gbèsè ayé ọmọ ìwọ tó bá já sí pé ìyá rẹ̀ bàbá rẹ̀ ọba pa ẹran ẹṣú náà rẹ̀ mọ́ wò yá yẹn bí ìkà bóyá lásìkò tí wọ́n bí ọ kò ságbára bẹ́ẹ̀ ọwọ́ lè ti dàgbà ó lè pa nǹkan rẹ̀ tí wọ́n bá ń bẹ láyé ọlọ́ba wọn màá mi mọ gbọ́ pé ẹ̀pá ẹran ẹṣú náà mi ó sì ṣe kókó gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ṣùgbọ́n kò sówó lọ bẹ̀tẹ̀ mi ti lówó lọ́wọ́ báyìí ẹ dákun òní yìí ẹ wà pẹ̀rẹ̀ ẹṣú yẹn bí wọ́n bá ti lọ tẹ́ ọ pẹ̀rẹ̀ ẹṣú náà ni tọ́ bá lọ ilé ológun tí wọ́n bá ní ìyá rẹ̀ bàbá rẹ̀ ní í sí ọ ó lè jẹ́ pé nígbà kékeré ẹ̀ wọ́n ti sì wá hù gbogbo ohun táwọn wíyì kò sí tí wọ́n fọ́lù mbẹ́ àìmọ̀ ló ṣe wọ́n kì í ṣe kọ yọ̀dá kọ́ ọmọ ọlọ́ba bàbá rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lórí rárá o ọwọ́ ojú orí wọn ó sì níbẹ̀ lọ́hùn kádàrá rẹ̀ ó yí padà sí dáadáa ẹ dákun ìyá bímọ ní ìparí àbí ní tẹ̀síwájú ẹ dákun à ń wo fídíò à ń wo wòkúwò lórí ìrìn àjò ọmọ ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo nǹkan la lè fi kẹ́ ọmọ ohun tí ó bá ti yẹ kí ojú ọmọ orí ti bá ń rí wọ́n ní ohun ojú arúgbó rí tó fi jì sínú tójú ọmọdé sẹ́yìn bá rí ojú ní ọ̀fọ̀ wọ́n mọ́yì ìwòkúwò tọ́mọ tí ń wò láì tí ìbàlágà ọmọ ti mọ fáríjù ó ti mọ bí wọ́n ṣe ń ṣe ọkùnrin àti obìnrin ṣe máa ń lò gbèsè ayé bí wọ́n ṣe máa ń bára wọn ṣàṣepọ̀ lórí kíni lórí íńtánẹ́ẹ̀tì ó ti rí gbogbo ẹ̀ lẹ́sìn ojú àlùbáríkà ojú wa ń kúrò àlùbáríkà kan bẹ nínú ojú wa ń kúrò gbàgbàlagbà gẹ́gẹ́ bá ń wò tọ́pọ̀ jù ìrìn àjò rẹ̀ ò ní pẹ́ ẹ dákun ìtorí tọ́lọ́hún ìmọ̀ àkọ́kọ́ òun náà ni ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn òun ni ìmọ̀ àkọ́kọ́ ẹ kọ́ fi ẹ̀sìn kọ́ ọmọ yín ẹ fi ìmọ̀ ẹ̀sìn kọ́ ọmọ yín kọ́ mọ̀ dánjú ẹ fi ìmọ̀ kí ó kọ́ ọmọ yín kọ́ mọ̀ dánjú ẹ jẹ́ kọ́ ọmọ yín ó nímọ̀ nípa ìwé ẹ dákun ìtorí tọ́lọ́hún gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ti fi kọ́ ọmọ wa lọ́jọ́ ọ̀la wa yóò jẹ́ ìsinmi fún wa kò ní jẹ́ ìbànújẹ́ fún wa kọ́ńdà kó kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ wala la ilaha illallah wa bọ̀nà mọ́ káyà Qur'an Karim wala kana killa bó sì lè kó kéré tó ẹ̀rí nínú Suratu Tagabun Olúwa sọ ní yá ayyuhal ladhina amanu inna min aswajikum wa auladukum aduwwan lakum fazarahum wa in ta'fu wa tasfahu wa takfaru fa inna Allaha ghafurur rahim innama amwalukum wa auladukum fitna wallahu indahu ajrun azim sadaqallahu maulana al-azim kí l'Olúwa sọ Olúwa nínú kúkúrú ó ní yá ayyuhal ladhina amanu mo kó gbẹ̀yìn olùgbàgbọ́ òdodo ó ní inna min aswajikum ó ní ẹ lọ wo ń bẹ nínú àwọn obìnrin yẹn tẹ́ pa àwọn kó bá yí àwọn ọmọ wọn àwọn jẹ́ àwọn gangan ní ọ̀tá yín
tí ó jẹ́ kẹ́yìn bàbá ó jèrè ọmọ sẹ́ẹ̀rì kò yé wa ni obìnrin lọ́lọ́mọ òun lọ́lọ́jọ́ alẹ́ ọmọ ọjọ́ mélòó ni bàbá mélòó lẹ́rìí tí ń gbẹ̀yìn bàbá náà ni ó kọ́kọ́ lọ ìwà tóbìnrin bá wá hù lọ́lọ́wọ́n ọmọ fi ọmọ sísẹ̀ríyà fún Allahu Akbar ọlọ́dàkùn abẹ́ o mọ̀jẹ̀ kọ́ ọmọ jẹ́ sẹ̀ríyà fún wa o ó ní ìdẹ̀mí ni aṣọ àjùkùn ń bẹ nínú àwọn ìyàwó yín wọ ọ̀la àdùkùn àtàwọn ọmọ yín àdúwọ̀ lákùn tẹ́ pé ọ̀tá wọn jẹ́ fún yín kí ló bí ọ̀tá ẹ̀yin lẹ́pẹ̀lẹ̀ ọ̀tá ni láti lẹ̀ ọmọ ohun tó jẹ́ tọ́ ti yín ẹ̀ ṣe fún yín ẹ̀yin ṣe gbajúmọ̀ káàkiri láàrin ìlú ìwọ bàbá ọ̀tọ́mọ níwèé ọ̀wọ́n à ń kó owó jọ òun ṣe gbajúmọ̀ ọmọ tó yẹ kó fi yẹn rẹ̀ lọ́jọ́ ọ̀la Allahu Akbar àwọn tó bí àwọn Imam wa Muhammad sọ́ọ̀lì wọ́n fi wọ́n yẹn rẹ̀ lọ́jọ́ ọ̀tì ní pé ohun ọmọ mi ní ń gbọ́ lórí rédíò yẹn ìdílé wọn ń dúpẹ́ ẹbí wọn ara wọn ń dúpẹ́ èmi náà bá wọn dúpẹ́ lọ́jọ́ ọ̀tì ní ọlọ́jà adúpẹ́ oore jálẹ̀ ẹ rí àwọn eléyìí ọ̀jẹ́ ọ̀tá fún àwọn bàbá àtìyá nìyẹn ẹ dákun ẹ jẹ́ ká tọ́ ọmọ wa wọ́n á ní pé lọ sísàlẹ̀ àyà yẹn ó ní innama amwalukum wa auladukum fitna ó ní ẹ̀rí àwọn owó yín tẹ̀ ń kójọ àtàwọn ọmọ mi o fìtínà wọn jẹ fún yín tẹ̀ bá rìn bó ti yẹ kẹrin wallahu indahu ajrun azim ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ̀san tó gbópọn wà ẹ̀san tó tóbi tó bú àyà ọ̀dọ̀ Ọlọ́run ló wà kí Ọlọ́run dá nǹkan sẹ́yìn nìkan kan alẹ́ sẹ́yìn rí wala la ilaha illallah Ànábì wa Muhammad ní ayru kalami ma dalla wa killa wọ́n ní ọ̀rọ̀ tó fi ń lóore ju ọ̀rọ̀ tí ó tó nǹkan tó sì sànfàní ọ̀dájú ọ̀rọ̀ tí ó kẹ́ lọ rẹpẹtẹ lọ ìwọ̀n bá ti agbọ́ ní èní abi Allah subhanahu wa ta'ala kọ́lọ́hún sí ní àgbọ́yé fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ kó sí ní àgbọ́lù fún gbogbo àwa tá ń gbọ́ ẹnu tó sọ yìí náà kọ́lọ́hún mọ́ sí ní àsọmọ́ aláṣìṣe ní ọmọ ẹ̀dá aláṣìṣọ ni wa gbogbo bí tá a bá sọ tó kù díẹ̀ káàtó ọ̀nà tún wá sí ń bẹ̀ wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billah ọmọ tá a ti tọ́ ti yanjú tá à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀ Ọlọ́run dákun mọ́ jẹ́ kó kú lójijì ọmọ tí yáyàkuyà Ọlọ́run abíọ́ Ọlọ́run bá ti alimudabiru ni ọ tí mo yí nǹkan po dákun bá wa yí gbogbo àwọn ọmọ bá yí wọn kó sí dáadáa wala la ilaha illallah wala masha Allah la quwwata illa billah wa ya salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu akíyàbá wa Sheik Imam YUNUS Agbẹ̀gilówó láàrin bíi ìṣẹ́jú bíi mẹ́ta mẹ́rin tí ó kù tálò lórí ètò yìí ó wù mí kí n béèrè àwọn ìbéèrè kan ní ọwọ́ àwọn bàbá látàrí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa ọ̀rọ̀ yìí sì ní ọ̀rọ̀ olówó iyebíye ni tó jẹ́ pé kódà bí èèyàn bá kó millions kalẹ̀ tó kó billions kalẹ̀ kò lè ríra àǹfààní la sì ń jẹ yìí bá a ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ wá dákun bàbá àwọn kan wọ́n ti gbá àwọn ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó bóyá wọn ò fọmọ lọ́mú ṣe kọ́ fọmọ lọ́mú àwọn ohun tí ò da wọ́n ti ṣe lásìkò tí wọ́n fọmọ lọ́mú ọmọ ti jẹ àràmù gbogbo oríṣiríṣi nǹkan tí ò da àbí kó ti jalè lásìkò tí kó máa jí nǹkan ọkọ lásìkò tó lóyún àbí kó ti fìbínú ṣépè fún ọkọ lérò yìí pé òun kò lẹ́dẹ̀ẹ́ ọkọ yìí náà ni tí wọ́n padà kó ń bẹ̀ tí wọ́n adójọ́ tòní tó wá jẹ́ pé irú wọn ń gbọ́ wá sí tẹ̀ ń wí yìí ẹ dákun ǹjẹ́ ọ̀nà àbáyọ tún wà fúru wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàwọn àṣìṣe yìí àti pé báwo ni wọ́n ṣe lè wá ọ̀nà àbáyọ sí àṣìṣe wọn yìí. ọ̀nà àbáyọ wà tó pọ̀ nínú ẹ̀dá tó kọ́kọ́ ṣe àṣìṣe láyé ànábì wa Adam alayhi salatu wa salam òun ló kọ́kọ́ ṣe àṣìṣe nígbà tí wọ́n wà nínú ọgbà Jánnà tí wọ́n mọ̀ bí wọ́n ṣe rí káṣítáni ó tó kó sí wọn láàrin wọn ṣàṣìṣe Ọlọ́run sì fọ̀nà àbáyọ sílẹ̀ fún wọn ọ̀nà àbáyọ wà fóbi tó bá jásí pé àìmọ̀kànmọ̀kàn nígbà yẹn òun ló jẹ́ kó rí báyìí ọ̀nà àkọ́kọ́ ni pé kó sàbámọ̀ lérí ohun tó ṣe kọ́kọ́ sàbámọ̀ pé Ọlọ́run ni ẹ mọ́ dojúkọ kọ́ sàbámọ̀ sẹ́ẹ̀dì tó bá fẹ́ kọ́lọ́run tún ayé àwọn ọmọ sí àti tiẹ̀ tí ó yá ní kíákíá kọ́mọ̀ sí la ilaha illa anta subhanaka inni kuntu mina salimin kó sì mọ̀ sí sàárà lọ́pọ̀lọpọ̀ la ilaha illa anta subhanaka inni kuntu mina salimin tàbí rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ohun tó dára jù nìyẹn yóò wá sí tí ó pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ti mọ̀ sí àtúnṣe gbogbo ibi tó kù sí yẹn Ọlọ́run mọ̀ ṣàtúnṣe rẹ̀ yóò mọ̀ ṣàtúnṣe rẹ̀ nínú ayé yìí Ọlọ́run dá ẹ̀ṣẹ̀ ó tún dá àforíjì inna rabbi lagafurur rahim gbogbo ẹ̀dá tó bá ti ṣàṣìṣe tó wá mọ̀ pé mo ṣàṣìṣe Ọlọ́run o tó wá padà sọ́dọ̀ Ọlọ́run lórí àṣìṣe rẹ̀ tó ṣe tó wá bẹ̀rẹ̀ sí wá àforíjì lórí ẹ̀ bóyá yálà lórí ọmọ ni yálà lórí ẹbí ni lórí ara níbi yóò pàápàá jùlọ lára ọmọ òbí mi tí ó bá ti ń gbọ́ wá sí wa yìí yóò ti rí pé kọ̀bílẹ̀ ti gbé mi lára ọmọ mi èmi mo ní àṣìṣe tó pọ̀ bóyá lára àrìn àjò tó rìn tóun náà ń gbọ́rọ̀ yìí kò sí ohun tí ó ṣe jù pé kọ́mọ wá foríjì lọ́dọ̀ Ọlọ́run lọ
astagfirullah tàbí la ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin tó bá dún mọ́ nípa rẹ̀ dáadáa alimudabiru ni Ọlọ́run ó yí ipò yóò sì tún kíní ẹ̀sìn lójú ẹ̀mí ẹ̀ yóò sì padà rẹ̀ ní nígbẹ̀yìn kọ́nà dàkọ́ sá. kọ́lọ̀ kọ́ dákun kó ṣe àánú wa gẹ́gẹ́ bí tí àwọn ìmọ̀ọ́mù wa sọ ẹ̀yin tí ẹ̀ náà fàní tẹ̀ ń gbọ́ alẹ́ mọ́ fi ṣèbínú àwọn ojú ọ̀rọ̀ sọ fún mi pé ẹ̀ ń bẹ lójú òkú àwọn ààyè ò sí ìbáni kí n gbà yín wọlé ìṣẹ́jú kan sí méjì náà mo sì ní ìṣẹ́jú kan sí méjì yìí mo fẹ́ kó já àǹfààní fáwa tá a wà bí àtẹ̀ntí ẹ̀ náà àǹfààní tí ẹ̀ ń gbọ́ wa àwọn ìmọ̀ọ́mù wa Sheik wa Yunus arìnrìnàjò ni wọ́n ó sì yẹ kí wọ́n ṣe àdúrà fún wa láàrin ìṣẹ́jú kan bí títà níyì kí ó lè wọ́n jẹ́ àǹfààní fún wa pẹ̀lú ògo Ọlọ́run bá a tún padà tún wá jẹ́ àǹfààní wọn tó pọ̀ inshallah karim bàbá ṣàdúrà fún wa lórí àtẹ̀gùn kan tó lọ. alhamdulillahi rabbil alamin gbogbo etí tí ń gbọ́ mi etí yìí ò ní fàyà. àmín. lágbára ògo Ọlọ́run gbogbo bí ẹ bá wà Ọlọ́run ọmọ wà ń bẹ̀ àánú Ọlọ́run ó lè yín bá lórí ìrìn àjò àlámọ̀rí ayé yín gbogbo ẹni tí ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí tí Ọlọ́run ń bànú jẹ́ Ọlọ́run bá sọ ẹkún yẹn dẹ̀rín lórí ọmọ wala la ilaha illallah gbogbo ẹni tọ́lọ́run fi ọmọ dùn nínú lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run jẹ́ kó dìbànú jẹ́ o wala la ilaha illallah ìgbésí ayé wo ní dópin lójijì wala masha Allah la quwwata illa billah ohun tó wá kan lọ́rọ̀ wa Ọlọ́run ṣe kó yanjú wala la ilaha illallah iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ kò sì ní parun láíláí oore yóò mọ jáde nínú iléeṣẹ́ yìí afa Muhammad sọ́ọ̀lì tẹ́jẹ́ olóòtú ètò yìí kò ní bàjẹ́ Eletiọfẹ ayé ti da ayé mọ̀ lágbára ògo Ọlọ́run ewu tó ti rí kọjá kò tún ní gbérí mọ́ lágbára ògo Ọlọ́run wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billah ìlú tó gómìnbí kò ní bàjẹ́ lágbára ògo Ọlọ́run oore tẹ́ni kọ̀ọ̀kan wá délu yìí Ọlọ́run fi tó lọ́wọ́ àtọ́nílé àtàlejò gbogbo alájọ rí se o lágbára ògo Ọlọ́run ẹni tó ti rí se nínú ìlú yìí Allahu akbar kò ní parun kò sì ní bàjẹ́ oore ìlú yìí yóò bá délé wala masha Allah la quwwata illa billah wala masha Allah la quwwata illa ẹ jẹ́ ká tẹ́wọ́ wa méjèèjì ká dà níyẹn sọ́dọ̀ Ọlọ́run ká sì fi nǹkan kan nínú ọkàn wa sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló lè ṣe kí sa wa ẹ dákun tá a bá ti ṣe àdúrà yìí ẹ dákun ẹ mọ̀ bá wa sí àmì lórí rẹ̀ wala bismillahir rahmanir rahim Allahumma ya sẹ́rin lè izad ya shadidal iqab ya gafuru ya rahim ya alqa kulli shay'in ya falqa yasiba ya zal judd was sama ya mafati al qulub wal absar ya qadi al ajati ya mujibu dawati ya wali al hasanati ya dafi sayyati wa baliyati ikdal ajati fi asisan ya ilahi ya rabbal alamin ya Allah istunna fawqa al-adi ya Allah istunna tahta al-adi ya Allah istunna yawma arada ilayk Allahu latifu bi ibadihi yaskunna yasha bi ghairi hisab wala hawla lana wala quwwata lana illa billah al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. tó akí àwọn ìmọ̀ọ́mù wa Sheik wa Yunus àgbègìlówó bí ẹni pé wọ́n dàkẹ́ wọn ni èsì ń dùn àwọn pẹ̀lú ògo Ọlọ́run á padà tó wá gbádùn wọn dáadáa àwẹ̀ tí ń bọ̀ àbí ẹ fọkànbalẹ̀ á gbádùn àwọn bàbá inshallah karim nínú ọmọ yẹn àbúrò yẹn Alhaji Muhammad Sọ́ọ̀lẹ̀ Eletiọfẹ international ambassador ọba bí Ọlọ́run sí ǹjẹ́ ìmọ̀fẹ́lẹ́ ìṣe lọ pẹ́ńlá ṣímìkún ní tẹkinísẹ́ tí òǹgbòsókè tó mọ̀sílẹ̀ tẹ̀fín náfààní tẹ̀fí ń gbọ́ wa ǹjẹ́ ó dijọ́ Monday ọjọ́ Ajé tó ń bọ̀ láti máa pàdé ó dìgbà mùsàlá. FM Kajaba Expert FM Kajaba Expert àwọn gbàdúrà Kajaba Expert ó dùn bí oyin ó wá dùn rẹpẹtẹ.